tí kò jẹ́ bó ló ṣàlọ́wọ́ ó kò bá ńlá kó ẹni tí ó bọ̀ lárábìnrin yìí ń pariwo ó ní wípé àníṣe bàbá ọ̀rẹ́ òun lòun ò fẹ́ kò sì sí bàbá ńlá kó ẹni tó lè yà wọ́n. akọ́dà ayé àṣẹ̀dá ayé ìbà o àjẹ́ ilé wa ìbà ó sí ilé wa ìbà gbogbo ẹ̀yin àgbààgbà tí ń wò mí pátápátá mo ṣèbá yín ẹ má jẹ́ n fẹsẹ̀ sílẹ̀ fẹnukọ lórí ọ̀rọ̀ your stepmother náà la wà yìí apá kejì rèé o tẹ́ ẹ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ kò yẹ kẹ́ ẹ gbàgbé ibi tá a dé ṣé ẹ gbàgbé wípé arábìnrin yìí ti takú kanlẹ̀ o ó ní wípé òun ò ní fi bàbá ọ̀rẹ́ òun sílẹ̀ torí pé jẹ́jẹ́ òun lòun wà o tí ọ̀rẹ́ òun wá mú òun tó sọ pé kóun wá fẹ́ bàbá òun ó láwọn ò kì í ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn o ó ní àmọ́ cosmate òun ni kíláàsì kan náà làwọn jọ wà ó ní cosmate òun ni o tó ní kóun wá fẹ́ bàbá òun ó lóun sì gbà láti fẹ́ bàbá rẹ̀ ó ní kí ló wá sọ ní ìsìn ó ní ọjọ́ tí àwọn bọ́lẹ̀ táwọn fẹ́ lọ jẹun ló sọ fún wọn pé my stepmother will you be my stepmother bẹ́ẹ̀ yẹ ìwádìí ayé abiyẹ òsìláyé mi ò mọ̀ ń gbà yẹn déta mọ̀ pé ó sì ní mọ́mì bóun àti bàbá ẹ̀ ṣèjọ máa ń ṣe nìyẹn láti máa tan àwọn obìnrin torí pé ó ṣe mọ̀ pé ìgboro lé nísìn wọ́n á ń tan àwọn obìnrin láti máa sọ pé bàbá ẹ̀ àwọn máa bá wọn sùn á máa fi wọ́n lẹ̀ èmi ò ní fi bàbá rẹ̀ lẹ̀ ẹ mà gbọ́ ẹ mà bá wa ká lọ ojú tẹ fi ń wò mí òkùnkùn ní fo tẹ fi ń gbọ́ mi ò ní di lórí Ògbẹ́nutọ́ TV náà ni ẹ má gbé kúrò ń bẹ̀ Olúwa ṣeun àkànṣe lórí òtún ètò yín ẹ wò ó ó ní náà bá bára wọn sùn níjọ́ náà lọ́hùn bó ṣe bóun lájọṣepọ̀ ó ṣáà sọ pé ẹ̀kan ló ṣe bóyá kọ́ ló wọlé ni òun bọ̀ àwọn fẹ́ lọ pé àwọn lè padà àwọn tẹ̀lé má padà just make yourself comfortable ó lóun dé òkú kò sí problem ó lóun dé sùn ó kàn di kan bíi ilẹ̀ tiẹ̀ ti súnjọ́ náà bí àmì kan bíi one àbí yẹn kan ni ló bá dé ẹnìkan bá ń kalẹ̀kùn òun ń bá ní àtàlélé tó ń kalẹ̀kùn òun yìí òun ò fi ti ibẹ̀ gbọ́ràn ó ń kalẹ̀kùn òtẹ́ yẹn òun ò fi ti ibẹ̀ gbọ́ràn ẹni yàtọ̀ sí kalẹ̀kùn bá ní who is this àǹtí ṣeun bàbá ẹ̀ ló padà wá ó ní kò ní padà wá kí ni ó ló máa padà wá ó ní ó máa ṣe kí ni ó ló máa padà wá nígbà tó dé nǹkan ni welcome ń sílẹ̀kùn fún ó ló sọ́kọ́ ń kalẹ̀kùn òun kò bí ya ó lè padà dé ní ẹ pọ́ àwọn ò lè sùn ọ̀rọ̀ tó ń sọ yìí ó ní àti ṣe máa yẹ kí n exaggerate ó ló máa tó bí i 10 àbí 2 àbí 11 tó dé padà àwọn ti sùn lẹ́tẹ̀lẹ́ pé àwọn kò wá òkè kí ló wá ṣẹlẹ̀ àbí báwọn tó ṣe jọ lájọṣepọ̀ nìyẹn ó ní àwọn lájọṣepọ̀ òun ní nice time pẹ̀lú wọn sọ fún wọn pé ilé òun tó ń gbé o owó ilé òun ti di o òun dẹ̀ máa ní the change kan òun fẹ́ kúrò nílé tó ń gbé òun fẹ́ gba lé mi ó ní mo fẹ́ gba lé mi ilé tí mò ń gbé yẹn kò ṣe gbèrú bàbá yẹn wọ̀ ilé wo ló fẹ́ 2 bed mo fẹ́ ó ní nǹkan tó ń fẹ́ nìyẹn ó ní okay no problem náà ti ṣeun ibẹ̀ gangan ni bàbá yẹn ti sign 1.5 million fóun ẹ wò gbà yẹn orí kó ti pẹ́ náà o lọ́tà ń sọ iná ò tí ì kọjá ọdún 4-3 o iṣẹ́ àwọn wò ó ó ní ó ṣàṣe ṣàgbálé ilé bẹ̀rẹ̀ sí wọ́n ní ìsìn náà gànṣẹ̀ gan ṣó tí ò kọjá ọdún 2 sí 3 yìí kò tí ì kọjá ọdún 2 ilé bẹ̀rẹ̀ sí wọ́n last year stroke year yìí náà ni àbẹ̀rẹ̀ sí ń gbalé ní 2 bedroom flat àbẹ̀rẹ̀ sí ń gbà ní 1.5 1.2 àwọn náà dẹ̀kọ̀ símẹ́ǹtì tí wọ́n blọ́ọ̀kù tí wọ́n kọ́ lọ́n sànù wa ó ní wọ́n á ní okay no problem bàbá yẹn gbalé fún un ó náà ti ṣeun pàtó bàbá yẹn lọ tó wọlé ọ́fíìsì báyìí hello baby ṣé wà okay mo wà okay mo wà ní school and disturb mi ilé náà ti mú mo ní iná kí ló mú ó ní ẹ má wọrí à ń sọ̀rọ̀ ọ̀dọ̀ ẹ̀ lójì ó lóun wá sí àìtú àwọn gbalé báyìí máa ń pè òun bọ̀ kí lóun fẹ́ kí lóun ṣe kí nìkan òun ò fẹ́ nǹkan kan òun kàn fẹ́ kí ọmọ ẹ̀ kó mọ̀ nípa àwọn ọmọ ni lọ́ba ìsìn pé ṣé òun mọ mọ́tò drive ó ní òun mọ́tò drive o torí òun kọ́ ń gbà ẹ̀rù máa ń bà wọ́n bọ́ba ìsìn ní pé kóun lọ register nìyẹn kóun lọ kọ́ bọ́ ṣe máa ń drive
olóhùn agbóngbò tó ń sọ yìí oṣù ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta so sí yẹn bẹ́ẹ̀ yẹn táìmù yẹn ṣáà ni wọn ò lè sọ bí that time period yẹn náà ni ó ní kò lọ kọ́ mọ́tò ní bó ṣe lọ kọ́ mọ́tò nìyẹn ìgbà tó ń kọ́ mọ́tò bó ṣe gbé mọ́tò kọ́ fóun ni ó ní kò gbé mọ́tò kéré fóun ó ní jíìpù tó máa tọ́ ọmọ gàgàgà ló gbé fóun ó ní àṣẹ inú ilé wọn lọ́hùn ilé ti gbóná ọmọ ti sọ fún pé ẹ máa fílẹ̀ ní ó gbé mọ́tò yẹn wá sí skul ẹ máa fílẹ̀ ní ó lò máa gbé mọ́tò wá sí skul ní tó bá rí ọba ó máa ní mo fẹ́ bẹ́ẹ̀ zọ ní àjíjá mo fẹ́ rí ọ ní meantime ó ń tẹ̀tẹ̀ ló máa sọ pé òun bọ̀ òun máa rí òun bọ̀ òun máa rí ọ̀tọ̀ ni pé mo fẹ́ rí ẹ ní ìsinsìnyí mo ò ní time láti rí ẹ mi ò fẹ́ rí ẹ mi ò ń ṣọ̀rẹ́ ẹ̀ náà kí ló fẹ́ rí mi we are just classmates à ń ṣọ̀rẹ́ ẹ̀ náà why are you disturbing my life mo fẹ́ rí o jẹ́ kí n rẹ o jẹ́ kí n remind tilẹ̀ o fẹ́ rí kí ló fẹ́ rí mi fún I'm not your family why did you want to see me mo fẹ́ gba kí mọ́tò dáàdì mi ó ní wọ́n máa mọ̀ pọ̀ ní middle school àgbọn bẹ̀rẹ̀ sí ní mọ́tò báyìí mo ti láwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń kó lọ́rẹ̀ tó ń kó fún dáàdì ẹ̀ tó ń dó dáàdì ẹ̀ wọ́n ti kó wọn mọ́ra àwọn tó ti gbọ́ wọn tó di pé wọ́n ti dó dáàdì ẹ̀ tó pọ́jọ́ ń rìn tó ti padà tó ọlápọ̀ gbé dáàdì ẹ̀ fún wọn tó ń di ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti ń bó òun rìn bò ń sọ́ra ó máa sọ fún wọn pé ẹnikẹ́ni tó bá gbàbọ̀dẹ̀ wá fóun ni gbogbo yẹn máa kú dànù ni òun ò mind o so they want to be her friend tó ti rí mọ́tò jíìpù tí ìṣòro lòun ní like owó epo òun báyìí wọ́n máa send ẹ̀ sóhun ni ẹ̀kan tó bóun sùn yẹn ó wá ń pariwo baby wọ́n ní mo ò ní time tí wọ́n yà bá ti pẹ̀lú wọn ò ní pí kọ́ ọ̀hún kíndìn kan ó ní mi ò lọ́ọ̀kì wọn o mo ní kílẹ̀ wá ṣe ó lóun ò ṣe nǹkan kan abẹ́ òun ló dùn mo ní àǹtí àjíjà ọlọ́wọ́ wàláì ṣe rí ó ní kí ló ṣẹlẹ̀ sikini àti ṣeun ògbóǹkò tó máa dún máa yẹn lẹ́ẹ̀kan sí ilẹ̀ lòun máa gbà so òun á ní sùúrù fún wọn nígbà tó pẹ́ díẹ̀ máa bá a bọ̀ ní school àti bá a bọ̀ ní school wà ní àjíṣà why you doing this to me wọn náà wọn girls mi hàn bẹ́ẹ̀ mo jẹ́ kí wọ́n wà ní mọ́tò ṣé káwọn ọ̀rẹ́ bọ́lẹ̀ kí wọ́n máa bọ́lẹ̀ sọ kó tí wọ́n fẹ́ sọ ọ̀rẹ́ mi ni wọ́n àwọn tí báyìí ti dúró dáadáa ni mo ní ẹ má bínú mi ì lè ṣe pẹ̀lú yín mọ́ mọ́tò yín gan fẹ́ lọ drop fún yín kí ni mo ṣe ẹ ṣe ó ní mo ṣe mo ní ẹ fẹ́ lè rí àwọn òfin orí o àwọn ní nice time ni òun tẹ̀sẹ̀ ẹ gbọ́ ṣì mí ṣe yín dáadáa mo fẹ́ fẹ́ wo ni mo fẹ́ fẹ́ I want to marry you ẹ dẹ́ pé first mo ní ẹ náà ní àwọn ọmọ yìí ẹ gbọ́dọ̀ ṣẹ́tù wọn ní nǹkan tó bá fẹ́ kí ni wọ́n fẹ́ ìkan ní 200 ìkejì máa sọ̀rọ̀ 200 náà ti wà ókè fóun ẹnì kẹta ló kàn sharp ló ní pé mi ò fẹ́ 200 o at least ó kéré jù mo fẹ́ 1 million mo ṣe gbọ́ bó ṣe gbọ́ àwọn èkó yẹ pé àwọn náà fẹ́ 200 1 million ní ṣe bọ́ dẹ̀ ní chief chairman ẹ settle wọn tẹ bá ti settle wọn ọ̀rẹ́ mi àti yín á lè flow láwọn mẹ́tẹ̀ẹ̀ta no mo ṣe bẹ́ẹ̀ kéde kan nígbà kan ṣé èmi kọ́ mo tó sílẹ̀ ẹ̀ tó bá ti rí ọ bá ti rẹ̀ ń tó lówó lọ́wọ́ báyìí tẹ́ máa gbẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn àdóyìn lẹ́ẹ̀kan á gbé 100,000 ní lọ́wọ́ ó ti parí náà nìyẹn irú tó fẹ́ dùnyàn lẹ́ẹ̀kan tó fẹ́ dùnyàn ní ẹ̀ẹ̀kan ṣoṣo bí o ní mílíọ̀nù bí o ní bí o fẹ́ ok 5 million ká má pàdé mọ́ ẹ wá fún yín 100,000 ẹ àmọ́ rẹ́rìn wẹ́sẹ́wẹ́sẹ́wẹ́sẹ́wẹ́sẹ́ wọ́n ti dóyàn ti fún yín lówó náà nìyẹn ẹ pẹ̀lẹ́ ó ní máa ń ṣàfihàn ní pé òun ò ní tó yẹn lọ́wọ́ ó ṣàfihàn ní 1 million àwọn mẹ́rẹ̀ẹ́ta ṣàpẹ́ ǹdẹ́ ni ó kò sí wàhálà náà jẹ́ ìjọba ní lọ ó náà ti ṣeun ó ní mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o nígbà tó di weekend ẹ̀ bí ọmọ ẹ̀ṣẹ̀ mọ́lọ́pàá wá sí school nìyẹn wá sí ilé òun nìyẹn jàre bọ̀tọ̀ mọ́lọ́pàá wá sí ilé òun ní weekend ẹ̀ mọ́tò yẹn wà ń ta òun páàkì ẹ̀sìn ní gate ó ṣàṣekẹ́ ó ṣàkẹrẹ kó ṣàwọlé ó náà òun béèrè òun jáde ní fúláàtì bàbá ẹ̀ wà nílé ó wà nílé tó wà táwọn ọ̀dà ọ̀dọ̀ àti tìrúm táwọn ọ̀dọ́ ń play ludo ó náà wọn ṣàbọ̀ síta sí wọn pé kí lè fẹ́ wọ́n sọ pé ó jí mọ́tò ni ó ṣe kíní kan ni mo ní mo jí mọ́tò ó lóun sọ pé òun jí mọ́tò èmi jí mọ́tò ẹ̀ ó ní rárá mọ́tò dádì òun kíní kan mọ́tò dádì ẹ̀ ni mo jí ẹ wo ẹ má gbà fún nǹkan ni ó kàn ṣe ni babe ọmọ ẹ sì mọ́lọ́pàá wá o bàbá jáde nìyẹn láti mi ibà ilé wa tó ti pàdé ọsàn Àbújá ẹsẹ kíkọ bàbá kan bọ súnmọ́ ni ó di pa ó nà bí
bí ìlú bàrà ni